gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masọyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Masọyinbo. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Masọyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà tó tún bá ọkọ̀ dé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí bọ́kọ̀ dé ọkọ̀ wo náà yà fún yín mi kàn tí ẹ mọ orí ọkọ̀ tán yà fún yín ẹ sọ̀rọ̀. Dọ́kọ̀ kó ṣàtijọ́kọ̀ rẹ̀. Kó ṣàtijọ́kọ̀ ni èyíkéyìí tí ì bá jẹ́. Ṣàtijọ́kọ̀ ayọ́kẹ́lẹ́. Kó ṣàtijọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ ẹ là ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tó ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́. Bẹ́ẹ̀ ni bàbá. Ṣé èyí tó ń lepo àbí èyí tó ń loná? Èyí tó ní epo ló máa dá. Èyí tó ń lepo ló máa dá. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ fẹ́ràn eléyìí tó ń loná? Ẹ má jà lọ bẹ̀. Kí ló dé? Ẹ jẹ́ àfọwọ́ mi po wa. Káfí ọmọ epo wa ó dáa. Tẹ́ bá ṣètò ìkẹwà lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tí ẹ ṣe àmúlùmálà èdè kẹ́ ẹ ṣe ìbéèrè kan àbí méjì lẹ́yìn ètò àfihàn nílọ́pọ̀ owó lẹ́nà méjì ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀ ni o ṣùgbọ́n tẹ́ bá ṣètò kẹwàá lẹ́gbẹ̀rún mẹ́wàá kẹ́ ẹ ṣe níbèrè lẹ̀ àní kẹ́ máa mú lọ. Ìyẹn dáa. Ó sunwọ̀n. Tẹ́ bá yarí o tẹ ní rárá pé ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó ṣì kù lẹ́yìn tẹ́ bá ṣe ń dáhùn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Ìyẹn ńkọ́? Olódùmarè á kọ́ wa mọ̀ ṣe. Ẹ sọ̀rọ̀ sókè o. Olódùmarè á kọ́ wa mọ̀ ṣe. Ó dáa. Àwọn iléeṣẹ́ pàrọ̀tọ̀ ni wọ́n ń ṣe agbátẹrù fún abala yìí iléeṣẹ́ Honeywell ní àgọ́ ọba oúnjẹ làwọn kò sí nǹkan tẹ́nu jẹ tí wọn kì í tà tá a bá ti jíṣẹ́ wọn fún yín lénìí nígbàkúgbà tẹ́ bá ti fẹ́ ra oúnjẹ Honeywell ní kẹ́ máa ra ọ. Ó ti yé yín? Bẹ́ẹ̀ ni bàbá. Ṣé ẹ gbà àbí ẹ gbọ́? Mo gbọ́ mo sì tún gbà. Ó dáa, kí ló kọ yín? Orúkọ mi ni Olanrewaju Adeola. Láti ibo lẹ ti wá? Mo wá láti Mẹ́ran ní ìpínlẹ̀ Èkó. Mẹ́ran? Bẹ́ẹ̀ ni Mẹ́ran lẹ ń gbé. Mẹ́ran lẹ ń gbé? Bẹ́ẹ̀ ni bàbá. Ní Àgbàdo Jàyè. Bẹ́ẹ̀ ni bàbá. Àkànró. Rárá Ìlàsà nìyẹn. Ìlàsà làkànró wà. Mẹ́ran Ìjàyè. Mẹ́ran Ìjàyè. Bẹ́ẹ̀ni. Ó ti gbé ń bẹ̀rẹ̀. Ó dáa. Iṣẹ́ ọ̀lẹ ń ṣe. Iṣẹ́ olùkọ́ ni mo yàn láàyò. Ìyá mi, kí lẹ̀ ń kọ́? Èdè Yorùbá ni ipasẹ̀ yín náà là ń tọ̀. Ó dáa. Báyìí ń fún ọ níbi. Òǹkà kélòó? Ẹ jẹ́ wò. 1222. Kí ni 1222 ní Yorùbá? Ó máa sọ. Ẹgbẹ̀fà. Ó lé méjìlélógún. Ó yá. Mo ti sọ. Ẹ dá ìbéèrè. Dárúkọ oríṣi àdìrẹ márùn-ún nílẹ̀ Yorùbá. Oríṣi àdìrẹ. Àdìrẹ ní oríṣiríṣi. Ẹ mọ̀ ni. Tẹ́ bá sọ pé oríṣi aṣọ. Oríṣi aṣọ. Oríṣi àdìrẹ.
ẹ mọ̀ ẹni sùúrù. ẹ sọ̀rọ̀ sókè mi ò gbọ́ yín dáadáa. Ẹni sùúrù, ẹni sùúrù. Ẹni kì í ní sùúrù ẹ mi ò gbọ́ yín dáadáa. Oríṣi ṣé o gbọ́ nǹkan tó sọ sísè ò gbọ́ yín lẹ́yìn. Ó rò ní pé oríṣi àdìrẹ. Ṣé mọ̀ wípé kódà àǹkárá ó tún pín sóríṣiríṣi. Ṣé mọ̀ pé àǹkárá ni mo wọ̀ yí báyìí ó fara jòfì àbí àwọn kan fara jọ àdìrẹ ṣùgbọ́n àǹkárá ni àbí oríṣi ẹ̀yà. Mi ò mọ̀ pàdé rẹ̀ kò oríṣiríṣi. Mo mọ àdìrẹ. Mo mọ àdìrẹ. Àmọ́ mi ò mọ̀ pé ó tún ní oríṣiríṣi. Àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ wà. Ẹ ti gba àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ rí. Ẹ gbọ́ rí. Ẹ gbọ́ rí. Oníbátànì wà. Ẹ gbọ́ yẹn rí. Olóṣùpá wà. Àdìrẹ náà ni. Alábẹ́rẹ́ gan wà. Ẹ̀kọ́ ń tẹ̀síwájú. Àdìrẹ náà ni. Ẹ ṣé. Alábẹ́là tún wà. Àdìrẹ náà ni. Ó yá. Òǹkà kélòó? Ẹgbẹ̀fà. Ẹ jẹ́ wò. Ẹgbẹ̀fà. Ó lé ní mẹ́rìndínláàádọ́ta. Ẹgbèje ńkọ́? Ẹ ṣe sọ pé ẹgbèje lé ní. Ẹgbèje. Ó jìnnà sí gbèje. Ó jìnnà gan sí gbèje. Ó dá. Ẹ ṣeun. Pa òwe 5 tó ní aṣọ nínú. Ó dá. Mo mọ̀. Mo ń gbọ́. Òwe 5 tó ní aṣọ nínú. Aṣọ làárọ̀ wòran aṣọ. Aṣọ làárọ̀ wòran aṣọ bẹ́ẹ̀ ni. Àràkún laṣọ gbági. Àràkún laṣọ gbági. Aṣọ náà là á wọ̀ lọ síbẹ̀. Aṣọ là á wòran aṣọ. Ìkànnì méjèèjì wọ́n yàtọ̀ síra ṣùgbọ́n aláfiwé a lè fi ó di méjì. Ó kù mẹ́ta. Bọ́mọdé bá láṣọ bí àgbà. Kò lè lákìsà bí àgbà bẹ́ẹ̀ ni. Ó di mẹ́ta. Ó kù méjì. Àkísà ló gbà ẹ̀. Aṣọ náà ni. Ó ní bẹ̀rẹ̀. Kí ni bẹ̀rẹ̀? Arúgbó ṣògiri. No. Àfìgbà tẹ́kọ̀ rí. Kí ló dé tẹ̀sán náà? Mo dẹ̀ ń ṣọ́ra gan. Àmọ́ àwùjọ wa ló fà. Àwùjọ yín ló fà á. Àwùjọ. Àwùjọ ló fà á. Nǹkan náà tá à ń gbìyànjú láti dẹ́kun nìyẹn. Káwùjọ má lè fà á mọ́. Ṣé ẹ mọ̀ pé kò jáde tán? Kò jáde tán. Kò jáde tán? Bẹ́ẹ̀ni. Kí lẹ fẹ́ sọ tí ò jáde tán? Mi lè ní àǹfààní àti tún sọ àmọ́ kò jáde tán. Ìfilẹ̀. Ẹ ṣeun bàbá. Ẹ pẹ́ fún wa. Àmì ẹ̀yin náà máa pẹ́ fún wa. Ó yá. Tí a bá dáṣọ fún kinní kan. Tá a bá dáṣọ fọ́lẹ̀ àpaláró. Tá a bá dẹ̀ sí. Àgbà tán là á gbọ̀lẹ̀. Bàbá dáṣọ fọ́lẹ̀ àpaláró. Bàbá wà là níjà á sì ń délé. Á sì ń délé. Ó di 4. Ó kẹyọ kan. Àkísà tó bá ti dágbére àtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró. Aṣọ tó bá
òun náà ló dá aṣọ kìsà. náà ló dá kìsà. Ẹ̀hún ó wọlé ẹja filẹ̀. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ó yá. Kí ló dé? Kí ló dé? Kò sí kankan. Ó yá, ẹ tẹ̀síwájú. Ìbéèrè Ẹ jẹun o. ẹgbẹ̀je. Ẹgbẹ̀je. Àwọn wo ni Yorùbá ń pè ní agánigàn? Tí mi ò bá ní ṣì, ó súnmọ́ alágànná. Bí ká sọ pé ẹni tó ní ọdẹ orí. Ṣé mo gbà? Tó bá sọ pé èèyàn ní agánigàn, n tó yé mi ni pé ó ń tàn sí gángan. Ṣé ó ń ṣe gángangan ni àbó ń ṣe gànràngànràn? Ṣé ẹ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin gángangan Àti gángan. àti gànràngànràn? Bẹ́ẹ̀ni. Èyí tó yé mi ni pé kó ṣe gángan. Rárá, ó ń ṣe Ó gànràngànràn ṣe ni. gángan ni. Ara ẹ̀ ò balẹ̀. Ara ẹ̀ ò balẹ̀. Ara ẹ̀ ò balẹ̀. Ara ẹ̀ ò balẹ̀. Ara ẹ̀ ń ṣe ojú. Onígànràngànràn ni. Onígànràngàn. Agánni. Ó wá súnmọ́ra wọn náà torí ẹni tó bá ń ṣe gángan Wọ́n bẹ̀rẹ̀ o. náà. Wọ́n bẹ̀rẹ̀ o. Wọ́n bẹ̀rẹ̀ o. Wọ́n bẹ̀rẹ̀ o. Ìwọ̀n bá oyè tèmi mo fi ń sọ̀rọ̀ ipasẹ̀ yín mò ń tọ̀. Ẹ má tọpasẹ̀ mi. Ẹ̀yin lẹ ṣáájú wà. Èmi báwo ṣe Ẹṣin tó ṣáájú yóò ti gba kó bí làwa ní ń tẹ̀lé lẹ́yìn. Ẹ̀yin làwọn wò lókè. Ẹ̀yin gan lẹ ń jẹ́ kí inú wa máa dùn pé à ń kọ́ èdè Yorùbá ẹ̀ pé àwa náà ń kọ́ àwọn ọmọdé àwọn kan. Ẹ̀yin lòṣùpá táwa náà wò ẹ̀yin lẹ ń tàn mọ́lẹ̀ sí. Ẹ fi yẹn lẹ̀. Èwo ni kẹ́ fẹ́ gbé mi mọ́ra kí ló dé? Ẹ̀yin làwa ń wò. Àbí tó bẹ̀. Kí ló dé? Ó yá yẹ ká fún wọn. Àwọn onígan kì í ṣe pé ó ya wèrè. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ara ò kí ń balẹ̀, gọ̀rọ̀gọ̀rọ̀ ẹ ti pọ̀ jù. Ara ò kí ń balẹ̀, agánigàn ni. Ẹ pẹ́ fún wa bàbá. Ilẹ̀ fẹ́ràn sí lẹ́yìn. Ẹ fi mí lẹ̀ o. Ẹ ṣe. Oh yeah, 1255. Ẹgbẹ̀fà ó lé ní àrùndínlọ́gọ́ta. Lọ́gọ́ta, oh yeah. Kí ni ìyàtọ̀ láàrin èèkàn àti dòdòrè èèkàn? Mo mọ èèkàn. Kí ni èèkàn? Wọ́n ní àgbáwọlẹ̀ ní ti ṣẹ́rí, àkànmọ́lẹ̀ ní tèèkàn. Lèkàn. Àmọ́ èèkàn yẹn. Kí wá ni èèkàn yẹn? Èèkàn. Ní tí wọ́n kàn wọ́n lẹ̀ ká sọ pé. Kí ni èèkàn? Ibo ni wọ́n ń pè ní èèkàn? Ibi ni. Àkànmọ́lẹ̀. Tẹ́ bá àròfọ bàbá ẹ mọ̀, mo fẹ́ kẹ́ gbégún ni. Nísìn tẹ́ bá kan nǹkan mọ́ bí ṣé a lè pè bẹ̀ ní èèkàn? Ibo wá ní èèkàn? Nǹkan tí mi ò ní fẹ́ fi fún yín nìyẹn. Ó yẹ nǹkan tí mo gbìyànjú láti sọ sí. Ibẹ̀ dàbí mo ti wọ́n kan ọ̀pọ̀lọpọ̀ bíi pé ibi dẹ̀ ló ń jẹ́ èèkàn yẹn. Ibi níbẹ̀. Ibi lè kàn. Wọ́n máa ń sọ nǹkan kan wá ní tẹ́ bá kàwé àròfọ bàbá Ọdúnjọ, iṣẹ́ lògùn ìṣẹ́. Iṣẹ́ lògùn ìṣẹ́ dákùn múra sí tirẹ̀ ẹni tẹ̀ káfẹ́ sójà rẹ̀ òṣì ó dájú ọ̀rẹ́ wa. Iṣẹ́ lògùn ìṣẹ́ ṣe mọ́. Ó yá múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń tẹnu gíga. Bí a ò bá rẹ́ni fẹ̀yìntì. Bí ọ̀lẹ là á rí. Bí a ò bá rẹ́ni gbẹ́kẹ̀lé. Àtẹ̀ramọ́ṣẹ́ ni. Ìyá rẹ̀ lè lówó lọ́wọ́. Bàbá rẹ̀ sì lè lẹ́sìn lẹ́ẹ̀kan. Lẹ́ẹ̀kan. Ṣé ibi tí wọ́n ó ní ẹṣin? Ìyá rẹ̀ lè lówó lọ́wọ́, bàbá rẹ̀ lè lẹ́ṣin lẹ́ẹ̀kan. Bó o bá gbójú lé wọn,
ó yá kí wá ní èèkàn ibo là ń pè léèkàn. kó ní ẹṣin kó ní èèkàn. Ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ lè lẹ́ṣin léèkàn. Ìyá rẹ. Bàbá rẹ ní ẹṣin ní èèkàn. Ibi tí wọ́n ń kó ẹṣin sí. Ibi tí ẹṣin ibi tó ń dẹṣin mọ́. Ibi tí wọ́n gbé mi débẹ̀. Ó wá kù dòdòrè. Èèkàn. Èèkàn. Ṣé ọ̀rọ̀ yìí ṣàgékúrú ni àbódìdì yẹn náà ni? Bí ó ṣe wà nìyẹn. Èèkàn. Tèmi ti ní tòótọ́. Ọlálékan Fàdílọ́lá. Èèkàn. Mi ò gbọ́ rí. Kò wá. Ó dẹ̀ dùn mí. Wọ́n ní àgbà tó ń sáré inú èèkàn. Ṣé èèkàn ló wà nínú ìwé yẹn ni? Bí ò lé nǹkan lè ní. But láàmì yóò bọ̀ tí. Ṣé mo rí pé àìpa òwe yẹn dáadáa ló bí? Ṣé mo rí pé torí pé mo mọ àkànmọ́ àgbáwọlẹ̀ ní ṣiṣẹ́ mi mo rí èèkàn alákọ̀ọ́kọ́ yẹn fàyọ ń bẹ̀ ṣùgbọ́n òwe tẹpáǹsì yìí wọ́n ń padà dà bẹ́ẹ̀ àgbà tó ń sáré ní èèkàn náà ló máa ń sọ bẹ́ẹ̀ ni wọ́n ń sọ èèkàn yìí èèkàn mo máa ń gbọ́. èèkàn nínú inú ẹ̀gún tó bá tẹ́pẹ́ pa ẹ̀tẹ̀tẹ̀ pa òwe yìí mo máa ń ṣùgbọ́n òwe yẹn gan-an ó ti dà kò burú. Àgbà tó ń sáré ṣé èèyàn ń sáré nínú ibi tí wọ́n kó ẹṣin sí. Èèkàn mo máa ń gbọ́ ní. Èèkàn dòdòrè. Ẹ ṣeun. Ẹ má kọjá bí o. Màá gbìyànjú pẹ̀lú ìrànlọ́wọ́ yín. Ó dà pé ẹ rò pé kẹ́ gbé mọ́ra tí bá gbé mọ́ra dáadáa. Kì í ṣe bẹ́ẹ̀ bí mo ṣe ń wò yìí mo rí ọjọ́ ọ̀la mi. Mo ń wò yín ní ṣe tẹ́bà inú ìwé bàbá Fágúnwà ó ní bàbá náà jókòó sí orí àpáta ní ibi gegele. Èwo nú ìwé yẹn? Igbó Olódùmarè. Igbó Olódùmarè. Mo ti kà ó yá. Mo wá ń wò yín ní ibi gegele. Èmi gan wò yín ibi. Èmi náà fẹ́ ẹ̀yin olùkọ́ èdè Yorùbá. Ó yá. Ẹgbẹ̀fà ó lé ní ọ̀kànlélọ́gọ́ta. Lọ́gọ́ta. Bẹ́ẹ̀. Kí ni Yorùbá ń pè ní ẹhàn ọ̀nà? Ẹranko igbó kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹhàn ọ̀nà. Ṣé kìí ṣe ẹran? Èṣù. Wọ́n ní ń ṣe bí ẹhàn ọ̀nà. Tó túmọ̀ sí pé ó ń ṣe bí. Gángangan. Kì í ṣe gángangan bíi pé ó lè pààyàn lára. Gángangan ni. Gángangan. Ẹ̀wọ̀n. Létọ́ máa ń sọ pé ó ń ṣe bí ẹ̀wọ̀n. Kì í ṣe pé wọ́n fi ṣe àfiwé ẹranko kan. Rárá wọ́n fi ṣàfiwé nǹkan tó ń ṣe ẹranko kan. Nǹkan ó ṣe mọ̀ pé kò jáde. Kí ni? Mi ì mọ̀. Kò jáde tán. Torí ẹ má bínú ẹ̀yin náà lẹ sọ yí pé ohun tó wí la máa ń wí. A kì í sọ pé ohun tó fẹ́ wí. Kò fẹ́ wí. Tó ṣe bí òun mo ṣe bàbá gbà. Ó yá ẹhàn ọ̀nà dìgbòlugi òun ni tí ajá bá ń sínwín. Tájá bá ń ṣe gángangan wọ́n ní ẹni lábẹ́rẹ́ ajá kẹ́yìn mi ajá kì í mọ́lú súlé ó ti ya dìgbòlugi nìyẹn. Ẹhàn ọ̀nà ó máa wá ń ṣe
máa ń ṣe ẹranko. Ẹ ṣeun. Èèyàn tó bá ń sínwín máa lo ya wèrè. Bẹ́ẹ̀ni. Ológbò tó bá ń sínwín tó bá ti ní àrùn ọpọlọ. Ó lẹ́hàn. Àwọn ológbò tó máa ń sábà ṣe àwọn ológbò tó tóbi tó ń gbé nínú igbó. Ológbò kò lógbò ló lè ṣe. torí pé nílé wa a máa ń sin adìyẹ, a máa ń sin àwọn nǹkan sí. Wọ́n tí bàbá mi máa ń sọ wípé ẹ̀hàn náà ti pa wọ́n jẹ. Ǹdẹ̀ mọ̀ pé àwọn ológbò yẹn. Èyí tó ti ya wèrè ló wá pa wọ́n jẹ yẹn. Tó yẹ wọ́n sọ pé ẹ̀hàn kò kọ́ ló jẹ́. Kì í ṣe wípé ológbò yẹn kì í ṣe pé ológbò yẹn gan ti ya wèrè, ṣùgbọ́n torí pé ó láyà wá ti wá pa adìyẹ wọn jẹ náà ṣe ń sọ wípé wèrè ẹ ti èèyàn gan. Wọn wá ṣàlàyé délé ọkọ ìmọ̀ ní ẹ̀hàn náà ti pa jẹ. Tí mo bá sọ pé ẹranko igbó náà ni ẹ̀hàn náà. Rárá, ẹ lè sọ pé ẹranko igbó. Ẹranko igbó ni akátá, ẹranko igbó ni. Ọ̀rọ̀ yín yé mi bàbá, ọ̀rọ̀ yín yé mi. Ṣùgbọ́n nǹkan tèmi kàn gbìyànjú àti sọ ni pé ṣe rí àwọn òbí wa nílé àtàwọn àgbàlagbà nílé kọ́ máa torí a máa ń kọ́ èdè lẹ́nu bó ṣe ń sọ láti ń kọ́ èdè ìbẹ̀lẹ̀ nílẹ̀ ti gbọ́ ẹ̀nà yẹn. Èmi ò ti ẹ̀rí wọlé pé àìsàn kan ló ń jẹ́ bẹ̀ àbí kankan, èmi ti mọ̀ pé ẹranko kan ló ń jẹ́ bẹ̀ torí bó ṣe máa ń lò. Ẹ ń wò bóyá ẹranko kan bíi torí bí wọ́n ṣe máa ń lò pé bíi. Mo ti mọ̀ pé ẹranko kan bíi ẹ̀yà àwọn ẹkùn kankan yẹn. Ní ṣe mọ̀ pé gbogbo àmì ológbògbò gbogbo àwọn bí ológbò tán wá láti ẹ̀yà ológbò yẹn àwọn lẹ́hàn náà lè ṣe. Ìdáná ni. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹgbẹ̀fà lé mẹ́wàá. Kí ni Yorùbá ń pè èyí tí ó ṣẹ̀ṣẹ̀ ń yọ jáde nínú àgékù ọ̀gẹ̀dẹ̀ yìí? Ṣé òun náà ń pè ní ọ̀gọ́mù? Màrìwò. Èyí tó ṣẹ̀ṣẹ̀ ń yọ jáde. Ẹ jẹ́ wò eléyìí tó yọ ẹmu wá eléyìí ṣe rò pé wọ́n ti gé. Bẹ́ẹ̀ èmi ìwà ń wù nínú. Èyí tó wá ń wù jáde yẹn kí ni wọ́n ń pè? Kò dáa o. Kò dáa ló ń pè. Kò dáa kọ́ ni wọ́n ń pè. Mo kàn sọ pé kò dáa o. Ẹ dẹ̀ rí mi iná ọmọdé. Báwo ló ṣe jẹ́ ọmọdé? Ìlàgbà. Ìlàgbà ẹ bá mi yọ. Ẹ má jẹ́ kó kọjá bí o. Pẹ̀lú ìrànlọ́wọ́ yín. Àǹtí tiwa. Ẹgbẹ̀fà ó lé ní mẹ́ẹ̀ẹ́dógún. Kí ló kọ obìnrin àkọ́kọ́ tí ó jẹ́ Aláàfin ní ìlú Ọ̀yọ́? Ẹ̀rùn pọ̀tọ̀ níyàn ajíhùn ó dà ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ. Kò ní lọ sókè. Òkè wo ló lọ? Ké kó wálẹ̀ kó rọra dúró sókè mbẹ̀ yẹn. Ó yá. Ẹgbẹ̀fà ó lé ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ẹ ti ẹ̀bùn mi ní nǹkan kan fún kàtìmùkọ̀ tẹ̀ ń gbà yìí. Ṣé bólùkọ́ Yorùbá ni yín? Irú ẹranko ni Yorùbá ń pè ní aginisọ. Ṣé ẹranko lè ní àbí ti gbó? Ó wà nínú igbó, ó wà nílé. Tójò bá ti rọ̀, wọ́n lọ ń ṣà. Ìgbín. Ìgbín Tẹni wọ́n yìí. Ó dùn. Ìgbín
ó kù kan lẹ́yìn eléyìí. Kò sí wàhálà. Kò sí wàhálà. Ẹgbẹ̀fà ó lé ní mẹ́rìnlélọ́gbọ̀n. Bí a bá fi àjókù òwò pàrọ̀pọ̀ ṣẹ́ sí èèyàn nílẹ̀ Yorùbá kí ni ó túmọ̀ sí? Àjókù òwò. Mo bọ̀ ọ́. Ṣé ó túmọ̀ sí pé àjókù òwò? Ṣé lè rẹ̀ jóná ni? Rárá, ilé òjò. Mo mọ̀. Torí mo máa ń kọ́ àkórí yìí dáadáa. Àmọ́ téèyàn bá ti wà lórí àga gbóná báyìí, ó ní bí gbogbo ẹ̀ ṣe máa ń bára wọn ṣiṣẹ́. Ó yá. Tá a bá fi ìgbín ránṣẹ́ síyàn ọkàn mi ń fà ẹ́. Ìgbálẹ̀ kúrò nílé mi. Àjókù òwò. Kí ló dé pé àjókù òwò lẹ wá fún mi? Èwo lẹ fẹ́ kí n fún yín? Ìgbálẹ̀, ìgbín, osùn. Àjókù òwú náà tó bá fi pàrokò kí ló túmọ̀ sí? Mo mọ̀ àwọn sálọ. Mo ń bọ̀ mo ṣe lè rántí. Àjókù òwò. Mo mọ̀ o. Àjókù kì í ṣe lè yanjú. Mo ṣá mọ̀ pé nǹkan kan tí ò dáa ni. Bẹ́ẹ̀ ni. Nǹkan tí ò dáa ni. Mo mọ̀ ṣùgbọ́n orí àga tí mo wà. Ó dáa bá mi parẹ́. Ìyẹn ni pé ewu ń bọ̀ fẹ́ nìyẹn. Ewu ń bẹ lóko ló ń gẹ́ ni. Ewu ni. Ìbéèrè tó gbẹ̀yìn. Ẹ gbà ẹ fẹ́ dá ìbéèrè tó gbẹ̀yìn. Má gbà. Ó yá. Kò sí tó bọ̀ lókè. Tílẹ̀ ò gbà. Kò sí tó máa pa àgbà báyìí. Dáàní bá. Ẹ ṣé. Ó yá. Ẹ ṣé mo dúpẹ́. Ó yá à ń gbọ́. Òjì. Kí ni Yorùbá ń pè ní òjì? Redò, òjì. 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 Ṣé inú òǹkà ló wà? Rárá o, kì í ṣe òjì. Òjì ló wà nínú òǹkà, àbí? Òjì. Òjì. Ó dáa. Parí. Ẹ ṣeun. Owó ìtanràn ni. Owó ìtanràn tí ọkùnrin máa ń san fún nítorí ìwà àgbèrè tó bá wù. Bí mo ṣe sọ ẹ̀kan tẹ̀síwájú. Kí ló sọ? Owó ìtanilójì bẹ́ẹ̀ ni. Owó ìtanràn tí èèyàn tó bá wùwà àgbèrè. Ó dáa. Àwọn iléeṣẹ́ Honeywell náà ní ká gbé nǹkan tí tẹnu jẹ pátápátá ẹnu bí àgò fún yín. Ìpele ìdáná wọn lélẹ̀ wọn ní ká fún yín. Wheat wọn lélẹ̀ wọn ní ká fún yín náà. Macaroni wọn wà ń bẹ̀, spaghetti wọn wà ń bẹ̀, semolina wà ń bẹ̀ tó jẹ́ tiwọn wọn ní ká fún yín. Noodles wọn náà wà ń bẹ̀, gbogbo ẹ̀ pátápátá ni a máa fún yín. Eléyìí náà ìgbèrí pé fún yín náà àti cherry kílìṣì yìí El Gazelle àwọn ni wọ́n ń ṣe tẹ́ bá jẹ kó má dàbí pé èèyàn ń dùn tẹ́ bá jẹ. Mo máa jẹ lẹ́yìn tẹ́ ti jẹ mí. Tẹ́ bá jẹ gbogbo ìgbà lẹ a máa fún yín. El Gazelle àwọn ni wọ́n ń ṣe gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta nǹkan, ilé ìtajà ńláńlá tí wọ́n ti ń ta nǹkan. Tẹ́ bá ti débẹ̀ kílìṣì
tí wọ́n ní kí ẹ máa rà. Wọ́n ní ti aládìyẹ, wọ́n ní ti eléwúrẹ́, wọ́n ní ti ẹlẹ́ran tó jẹ́ wípé wọ́n ń tà ní ọ̀kan òjọ̀kan. Ẹ lọ máa rà lọ́dọ̀ wọn tí wọ́n ní kẹ́ máa rà. Tí bá ti ń débẹ̀ báyìí ẹ ti rí oríṣiríṣi àwọ̀ tí wọ́n ní pé kẹ́ máa bá wọn ra nǹkan. Ìwé ni eléyìí láti kọ nǹkan. Ṣé ó yẹ kẹ́ kọ̀wé o ẹ̀yin olùkọ́ èdè Yorùbá? Torí ìyá wa kan náà kọ eléyìí, Múradéhùn Àfìlàkà, àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá, pé ká fún yín ní eléyìí. Tẹ́ máa fi fa omi mú wà ń bí báyìí, àti eléyìí tẹ́ máa fi mu tíì òun náà ó wà ń bẹ̀. Eléyìí gègé láti lè fi kọ nǹkan tí ẹ bá ti rò láti ṣe. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́. ẹ ṣe ní onílé apá ọ̀tún àtàpọ̀ òsì. Ẹ wá mú ilé kan, ẹ wó lulẹ̀, ẹ wá gbé, ẹ wá ṣe, wọ́n máa sọ pé ẹ má rólé apá kan dá kan sí àbí nǹkan. Ẹ bá tiẹ̀ wá mú àwọn tápà bẹ̀yẹn kẹ pa wọ́n lẹ́kẹ̀ẹ́ pa wọ́n sí ilẹ̀. Ibi ló ṣàkóńgùn sí mi, kọ́ngùn sí kọ́ngùn. Ní tó bá ṣàbí akúwá kọ́ ní ṣàkóńgùn sófin, ní tó ṣàkóńgùn sí mi lẹ́ẹ̀kẹ́ mi mú. Ní tó kọ́ngùn torí fòfin lẹ́fẹ̀ẹ́ kí n máa mú lọ ní ìsìn. Kí ni ìtàn yẹn wá kọ́ wa báyìí? Ìgbà tá a bẹ̀rẹ̀ mo sọ bí tẹ́ ti máa bẹ̀rẹ̀. Olùkọ́ èdè Yorùbá. Bàbá. Ṣé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ wà bí girama? Méjèèjì ni mo kọ́ ni. Méjèèjì lẹ ń kọ́? Ó dáa. Mo máa fún yín lẹ́gbẹ̀rún lọ́nà 100. Ẹ pẹ́ fún wa. Ẹ ṣé gan ni o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ, nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣe tèmi o. Á fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o. Tẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa abẹ́ fẹ́ kó wa lórí ètò, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín. Àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi, èjì ọba ní mi ọmọ Ọlálẹ̀ ọmọ Ajígbàgbà orin. Arégbé di sọ́dọ̀ fi roko, arégbé dọ̀rùn ọ̀dọ̀ fi bọ́ àlédè jí ọba kó tó dìgbà míì. Ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masọyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masọyinbo ń bí. Kamari, Masoyinbo. Masọyinbo, má ṣe sọyìnbó, ká lè jọ máa lò.